Aláròyé máa wí o. Ìbò 2027 àwọn tó fẹ́ ìṣubú Jonathan ló ní kó wá díje dupò ààrẹ. Ọ̀ṣọ́mọlẹ̀ gómìnà ìpínlẹ̀ Edo tẹ́lẹ̀ tó jẹ́ ọ̀kan lára àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin àgbà l'Àbújá sẹ́nẹ́tọ̀ Adam Ọ̀ṣọ́mọlẹ̀ ti rọ ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ ọ̀jọ̀gbọ́n Goodluck Ebele Jonathan pé kó má dá àwọn olóṣèlú kan tó pè ní alátẹnujẹ tí wọ́n tàn pé kó wá díje dupò ààrẹ orílẹ̀-èdè yìí lásìkò ìbò ọdún 2027 lóhùn. Ó ní bó bá dá wọn lóhùn ìgbésẹ̀ bẹ́ẹ̀ lè ba orúkọ dáadáa tó ní nínú ọ̀rọ̀ òṣèlú orílẹ̀-èdè yìí jẹ́ pátápátá. Ọjọ́ àìkú Sunday ọjọ́ 5 oṣù kẹwàá yìí ni sẹ́nẹ́tọ̀ Adam Ọ̀ṣọ́mọlẹ̀ sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ níbi ètò orí tẹlifíṣàn kan tí wọ́n pè sí l'Àbújá. Lásìkò tó ń bá atọ́kùn ètò náà sọ̀rọ̀, Ọ̀ṣọ́mọlẹ̀ ní àwọn ọ̀tá Jonathan kan tí wọ́n tàn pé kó wá díje dupò ààrẹ orílẹ̀-èdè yìí lásìkò ìbò ọdún 2027. Ẹni ẹ̀yẹ ẹni iyì ni Jonathan jẹ́ níwájú mi. Èmi ò rò pé ọ̀rọ̀ Jonathan jẹ́ nǹkan bàbàrà fún APC lásìkò yìí nígbà tí ẹgbẹ́ PDP rẹ̀ sì wà ní ọ̀kan ṣoṣo. Ó díje dupò ààrẹ orílẹ̀-èdè yìí lọ́dún 2021 ṣe la lù ú balẹ̀. Afẹ̀yìn rẹ̀ janlẹ̀ pátápátá. Ṣé wàá rí i pé ọ̀rọ̀ Jonathan kì í ṣe ohun bàbàrà fún wa lásìkò yìí nítorí nígbà tí PDP ti ṣe ẹgbẹ́ rẹ̀ sì lágbára gidi alùbalẹ̀ alùbàjẹ́. Kì í ṣe àsìkò yìí ló wá máa jẹ́ ìṣòro fún wa láti tún borí rẹ̀. Àwọn ọ̀tá rẹ̀ tí kò fẹ́ fún ohun tó dára ni wọ́n ń sáré káàkiri pé kó wá díje dupò ààrẹ. Ọ̀ṣọ́mọlẹ̀ ní kò ṣẹ̀ṣẹ̀ di ìgbà tí Jonathan bá jáde láti dupò ààrẹ kí àwọn aráàlú tó nífẹ̀ẹ́ rẹ̀ ẹni ọ̀wọ̀ ẹni ẹ̀yẹ ni pẹ̀lú ìrọ̀rùn ló fi gbéjọba sílẹ̀ fún olóògbé Buhari nígbà tí ìyẹn borí rẹ̀ nínú ìbò gbogbogbò ti ọdún 2015. Látìgbà tó ti gbéjọba sílẹ̀ làwọn aráàlú àtàwọn èèyàn pàtàkì gbogbo lágbàáyé ti ń gbóṣùbà fún un. ṣé ló yẹ kó lọ fún ara rẹ̀ nísinmi kó jáwọ́ nínú òṣèlú orílẹ̀-èdè yìí pátápátá? Kò sọ́nà fún un níbẹ̀ mọ́. Bí mo bá ní àǹfààní láti gbà á nímọ̀ràn lórí ọ̀rọ̀ náà, màá ní kó lọ jáwọ́ nínú ọ̀rọ̀ òṣèlú orílẹ̀-èdè yìí. Ṣùgbọ́n tó bá kọ̀ tí kò jáwọ́, tó bá gbégbá òṣèlú lásìkò ìbò ọdún 2027, a máa fẹ̀yìn rẹ̀ janlẹ̀ pátápátá ni. Ẹgbẹ́ òṣèlú PDP lápá ẹ̀yà Niger Delta tó ti wá kò lẹ́mìí mọ́. Níbo gan-an ló ti wá fẹ́ rí ìbò? Ọ̀ṣọ́mọlẹ̀ ló sọ̀rọ̀ bẹ́ẹ̀. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin ìlú kà á sétígbọ̀ọ́ yín.